Ogun abẹ́lé orí karùndínlọ́gọ́ta. Díẹ̀ ló kù kí Ojukwu tún fi àwọn òyìnbó méjìdínlógún rúbọ ní Biafra. Ọpẹ́lọpẹ́ Póòpù o. Inú gbogbo àgbáyé ló bàjẹ́, ṣùgbọ́n inú Emeka Ojukwu ń dùn ni. Pàápàá nítorí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìlú Òwèrè lọ́wọ́ àwọn ọmọ ogun Nàìjíríà. Àwọn ọmọ ogun ìyẹn àwọn ọmọ ogun Biafra tún wáá pa àwọn òyìnbó 11 lẹ́ẹ̀kan náà. Wọ́n pa wọ́n níbi tí wọ́n ti ń wa epo bẹntiróòlù. Bẹ́ẹ̀ òfin kò fààyè gba àwọn ọmọ Biafra láti lọ síbi tíṣẹ̀lẹ̀ náà yìí ti ṣẹlẹ̀. Wọn kò lẹ́tọ̀ọ́ láti dé ilẹ̀ Kwale tí wọ́n ti lọ bá àwọn òyìnbó yìí nítorí orí ilẹ̀ Nàìjíríà ni. Àwọn Nàìjíríà ni wọ́n ní. Wọ́n ti gbabẹ̀ lọ́wọ́ àwọn ọmọ ogun Ojukwu. Bí sọ́jà kan bá tilẹ̀ lẹ́tọ̀ọ́ láti débẹ̀ rárá, sọ́jà àwọn ọmọ Nàìjíríà ni. Nítorí náà ló sì ṣe jẹ́ pé àwọn sọ́jà Nàìjíríà ni wọ́n wà níbẹ̀ tí wọ́n ń ṣọ́ àdúgbò náà kó tó di pé àwọn ọmọ ogun Ojukwu yìí yà bá wọn tí wọ́n sì pa ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ́jà ọ̀hún tí àwọn tí wọ́n kù sì ferege. Láti ìgbà tí àwọn ọmọ ogun Ojukwu yìí ti gba ìlú Òwèrè yìí, nígbà náà ni àyà ti bẹ̀rẹ̀ sí kò wọ́n tí wọ́n sì bẹ̀rẹ̀ sí káàkiri. Kò sì sí àwọn ibi tí wọ́n rí àwọn sọ́jà Nàìjíríà tí wọn kì í kó ogun ńlá jà wọ́n. Ohun tó ṣe tí wọ́n fi lọ pa àwọn òyìnbó ní Kwale nìyẹn. Ọ̀rọ̀ náà ló ń ká gbogbo ayé lára pé báwo ni Ojukwu yóò ṣe pa àwọn òyìnbó 11 lẹ́ẹ̀kan náà nígbà tí kì í ṣe pé wọ́n ṣe nǹkan kan fún wọn ju pé wọ́n ń lọ wa epo bẹntiróòlù níbi tí Nàìjíríà fàṣẹ sí i fún wọn ni. Ṣùgbọ́n ọ̀tọ̀ lọ̀rọ̀ táwọn ọmọ Ojukwu ń sọ ní tiwọn o. Ẹjọ́ tí Ojukwu pàápàá sì ń rò káàkiri ayé náà nìyẹn. Ẹjọ́ náà ni pé àwọn òyìnbó yìí kì í ṣe epo bẹntiróòlù nìkan ni wọ́n ń wá síbi tí wọ́n wà yẹn. Wọ́n ń ṣe àmì fún àwọn ọmọ ogun Nàìjíríà. Bẹ́ẹ̀ ni wọ́n ń sọ àṣírí awo gbogbo fún àwọn ìjọba Nàìjíríà. Gbogbo ìrìn tí àwọn bá sì rìn lójú ogun àti ọ̀nà tí àwọn bá fẹ́ gbà, àwọn òyìnbó yìí tí wọ́n sọ pé wọ́n ń wa epo bẹntiróòlù yìí ni wọ́n máa ń dọ́gbọ́n tí wọ́n máa ń sọ fún àwọn ọmọ ogun Benjamin Adékúnlé. Nítorí bẹ́ẹ̀ àwọn òyìnbó náà kì í ṣe èèyàn dáadáa. Bí Ojukwu ti ń sọ nìyẹn. Ó ní wọ́n kì í ṣe èèyàn dáadáa rárá bí àwọn ọmọ Nàìjíríà àtàwọn oníròyìn wọn ti ń pariwo wọn. Àmì lásán ni wọ́n wà níbẹ̀ láti wá máa tú àṣírí àwọn ọmọ Biafra ni. Èyí ni inú Ojukwu ṣe dùn pé àwọn pa àwọn 11 dànù nínú wọn. Ohun tí gbogbo ayé ń sọ ni pé àwọn ti ẹ̀gbọ́ tàwọn tí wọ́n ti kú. Àwọn tí wọ́n wà láàyè yìí ní gbogbo ayé ń torí ẹ̀ pariwo. Ìyẹn àwọn òyìnbó tí àwọn Ojukwu ti tún gbé pamọ́. Àwọn òyìnbó 14 kan lọ́tọ̀ àti àwọn 4 míì. Àwọn yẹn wà níbì kan tí wọ́n ti dájọ́ ikú fún wọn tí Ojukwu sì ti sọ pé wọn yóò pa wọ́n láìpẹ́ jọjọ. Ohun tí gbogbo ayé ṣe ń pariwo rèé tí wọ́n sì ń bẹ Ojukwu pé kó má pa wọ́n o. Ṣùgbọ́n bí wọ́n ti ń bẹ Ojukwu yìí, bẹ́ẹ̀ ni inú ẹ̀ ń dùn tí eegun ẹ̀ ń le sí i tó sì ń sọ pé kò sóhun tó jọ bẹ́ẹ̀. Bó wu gbogbo àgbáyé kí wọ́n máa pariwo, bó sì wù wọ́n kí wọ́n máa rojọ́, òun kò ní fi àwọn tí wọ́n wà lọ́wọ́ tòun yìí sílẹ̀ o. Láìpẹ́ láìjìnà gbogbo ayé yóò gbọ́ pé wọ́n ti yìnbọn pa wọ́n. Ṣé wọ́n kúkú ti dájọ́ ikú fún wọn? Kò sì sí ọ̀nà kan tí wọ́n lè gbàgbọ́. Bí wọ́n bá pa wọ́n kò ṣe nǹkan kan. Ohun tó fi Biafra sọ ni wọ́n tẹ̀lé. Ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ni Ojukwu ni. Ọgbọ́n burúkú wà nínú ọkùnrin sọ́jà náà. Ohun tó sì ń ṣe òun nìkan ló yé. Òun náà ti mọ̀ pé gbogbo ayé yóò máa pariwo pé àwọn òyìnbó tó wà lọ́wọ́ òun kí òun má pa wọ́n. Wọn yóò máa bẹ òun. Wọn yóò máa gbé ọ̀rọ̀ náà kiri gbogbo ayé. Eléyìí yóò sì máa fún òun ní orúkọ ńlá láàrin àwọn orílẹ̀-èdè àgbáyé. Àwọn èèyàn tí kò gbọ́ òun tẹ́lẹ̀ yóò sì bẹ̀rẹ̀ sí gbọ́ orúkọ òun. Bẹ́ẹ̀ náà ni wọn yóò máa mọ bóun ti lágbára tó. Ṣùgbọ́n ohun tó wá fẹ́ kí wọ́n ṣe gan-an ni láti jẹ́ kí wọ́n pàṣẹ fún ìjọba Nàìjíríà àti olórí ìjọba náà Yakubu Gowon pé kí wọ́n fi Biafra sílẹ̀, kí wọ́n jẹ́ kí Biafra máa lọ, kí àwọn ọmọ Igbo kúrò ní Nàìjíríà, kí àwọn náà sì máa ṣèjọba ara àwọn fúnra wọn. Ohun tí Ojukwu ń fẹ́ kó tẹnu àwọn olórí orílẹ̀-èdè àgbáyé gbogbo jáde nìyẹn. Ṣé Ojukwu mọ̀? Ó mọ̀ pé
bí àwọn olórí orílẹ̀-èdè ńláńlá mẹ́ta kan bá lè sọ̀rọ̀, tí olórí orílẹ̀-èdè wọn ní Britain sọ̀rọ̀ láti London, tí olórí orílẹ̀-èdè wọn ní Amẹ́ríkà sọ̀rọ̀ láti Washington, tí olórí Russia sọ̀rọ̀ láti Moscow, tí olórí ìjọba ilẹ̀ France sì sọ̀rọ̀ láti Paris, kò sí ohun tí Gowon yóò lè ṣe láti Èkó. Wọn yóò fi Ojukwu sílẹ̀ ni, wọn yóò ní kó máa mú ilẹ̀ Biafra lọ. Ohun tí Ojukwu ń fẹ́ nìyẹn, nítorí ẹ̀ ló ṣe ń ṣagídí. Ó kàn fẹ́ fi àwọn òyìnbó tó kó pamọ́ náà ṣe pàṣípààrọ̀ ni, kí òun kó àwọn òyìnbó kalẹ̀ fáwọn tó ní wọ́n, kí àwọn ìjọba òyìnbó náà sì gba òun láàyè, kí Biafra wà láàyè kó wà láàyè, kí òun náà sì di olórí orílẹ̀-èdè ńlá kan táwọn orílẹ̀-èdè tó kù yóò máa wá bá ṣọ̀rẹ́ káàkiri. Bí Ojukwu ti ṣe rò pé ọ̀rọ̀ náà yóò rí nìyẹn, ìdí tó sì fi kó agídí balẹ̀ pé òun ò gbà nìyẹn, àfi kí òun pa àwọn òyìnbó tí òun kó pamọ́. Èyí tó wá bí Ojukwu nínú ni pé àwọn tó ti rò pé wọn yóò sọ̀rọ̀ kò sọ̀rọ̀, àwọn tí wọ́n sì jẹ́ àwọn ìlú ńláńlá tó ti rò pé wọn yóò wí kinní kan, wọn kò wí nǹkan kan. Kàkà bẹ́ẹ̀, àwọn oníròyìn àwọn orílẹ̀-èdè yìí bẹ̀rẹ̀ sí bínú, wọ́n sì ń kọ oríṣiríṣi nǹkan tí kò dára nípa Ojukwu. Àwọn tí wọ́n ti wà lẹ́yìn orílẹ̀-èdè rẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n sì ti ń káàánú àwọn ọmọ Biafra tí wọ́n ń pa, kò káàánú wọn mọ́. Ohun tí wọ́n ń sọ ni pé ìkà àti ajẹ̀yàn l'Ojukwu, kì í ṣe ẹni tó yẹ kó wà láàrin àwọn aráàlú, àárín àwọn ẹranko ló yẹ kó wà ó jàre. Ohun tí àwọn òyìnbó aláwọ̀ funfun gbogbo ń sọ káàkiri nìyẹn. Ohun tọ́rọ̀ náà fi ń jẹ́ ìkálára fún àwọn òyìnbó bẹ́ẹ̀ ni pé àwọn kì í fi ara wọn sílẹ̀, wọn kì í sì fẹ́ kí kinní kan ṣe òyìnbó kan. Bí aburú kan bá bá òyìnbó ẹyọ kan nílùú kan, àwọn ìjọba orílẹ̀-èdè tó bá ti wá kò kọ̀ láti ná ẹgbẹẹgbẹ̀rún owó, bẹ́ẹ̀ ni wọn kò kọ̀ láti jagun nítorí èèyàn wọn kan tí wọ́n bá fìyà ńlá jẹ lẹ́yìn odi. Nígbà tọ́rọ̀ ń lọ báyìí, inú túbọ̀ wá bí Ojukwu. Ó wá sọ̀rọ̀ báyìí pé àwọn orílẹ̀-èdè òyìnbó yìí fẹ́ ṣe ara wọn léṣe. Gbogbo ilẹ̀ Europe fẹ́ pa ara wọn, wọ́n ń pariwo, wọ́n ń lérí pé wọn yóò sọ òkè dilẹ̀ nítorí àwọn òyìnbó 18 péré tí ìjọba Biafra kó lójú ogun. Ṣùgbọ́n kí ni wọ́n rí ṣe láti ọjọ́ yìí wá? Kí ni wọ́n rí sọ láti ọjọ́ yìí wá? Kí ni wọ́n rí wí nípa àwọn ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún àwọn ọmọ Biafra tí àwọn ọmọ ogun Nàìjíríà ń pa lójoojúmọ́? Kí ni wọ́n rí sọ nípa àwọn obìnrin tí àwọn ọmọ ogun Nàìjíríà ti sọ di opó ọ̀sán gangan? Kí ni wọ́n rí sọ nípa àwọn tí wọ́n ti gé lápá, àwọn tí wọ́n ti gé lẹ́sẹ̀, àwọn tí wọn kò sì lè wúlò kankan fún ayé wọn mọ́? Bó bá jẹ́ bẹ́ẹ̀, èèyàn dúdú mélòó ni wọn yóò wàá fi rọ́pò òyìnbó kan ṣoṣo? Ẹ̀yin olùṣirò, ẹ máa bá mi ṣírò ẹ o. Báyìí ni Ojukwu bínú tó sì sọ̀rọ̀ náà di nǹkan míì mọ́ àwọn ìjọba ìlú òyìnbó gbogbo lọ́wọ́. Àgàgà ìjọba ilẹ̀ Italy, níbi tí àwọn òyìnbó tó pọ̀ jùlọ nínú àwọn tí Ojukwu mú ti wá. Gbogbo wọn ṣáà ń pariwo pé kí Ojukwu fi àwọn òyìnbó yìí sílẹ̀. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn sá wá bá Nàìjíríà pé kí Nàìjíríà gba àwọn lọ́wọ́ Ojukwu, kó má pa àwọn ọmọ ìlú àwọn. Nígbà tọ́rọ̀ náà sì dé ibì kan dúró báyìí, Ojukwu pàápàá ti pinnu pé òun yóò kúkú pa wọ́n ni. Ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Nígbà tó bá ṣẹlẹ̀, gbogbo àwọn làwọn yóò fi ojú rí. Ṣé Ojukwu náà mọ̀ pé pípa tí òun bá pa àwọn òyìnbó yìí yóò kó wàhálà bá gbogbo ìjọba wọn lọ́hùn-ún, ìyẹn ní àwọn orílẹ̀-èdè wọn, nítorí ó lè jẹ́ ohun tí wọn yóò fi lé olórí orílẹ̀-èdè míì lọ nìyẹn. Nítorí àwọn èèyàn kò ní dìbò fún, wọn yóò sọ pé kò tọ́jú àwọn ọmọ ìlú náà ni. Ìyẹn l'Ojukwu ṣe kúkú ní bí òun bá pa wọ́n kó ṣe nǹkan kan. Nígbà tọ́rọ̀ náà wá ta kókó bẹ́ẹ̀, àwọn orílẹ̀-èdè tó kù àtijọba ilẹ̀ Italy tọ ẹnìkan ṣoṣo tí wọ́n mọ̀ pé ó lè gba àwọn lọ. Ìyẹn náà ni pápá mímọ́ tí wọ́n ń pè ní Pope. Ṣé ní gbogbo ayé Pope yìí ni olórí ìjọ àgùdà? Òun ni olórí ìjọ Kátólíìkì kárí ayé. Kò sì síbi gbogbo tí kì í ti pàṣẹ. Àṣẹ rẹ̀ sì ju ti olórí orílẹ̀-èdè púpọ̀ lọ. Àti pé kò sí ẹ̀sìn mìíràn tí àwọn Ìgbò ń sìn tó ju Kátólíìkì yìí lọ lásìkò náà. Ọ̀pọ̀lọpọ̀ wọn, tàbí ká sọ pé nínú àwọn èèyàn 9 nínú àwọn ọmọ Ìgbò ìgbà náà, ìjọ àgùdà ni ìjọ wọn. Ẹ̀sìn Kátólíìkì yìí ni ẹ̀sìn wọn. Nítorí ẹ̀, gbogbo ayé ti mọ̀ pé kò sọ̀rọ̀ tí Pope bá sọ fún wọn ní Biafra tí wọn kò ní gbọ́. Ṣèbí gbogbo oúnjẹ tí wọ́n tilẹ̀ ń rí níbẹ̀, gbogbo nǹkan àánú tí wọ́n ń rí níbẹ̀ bí ogun náà ti le tó, ṣèbí láti ọwọ́ àwọn ìjọba àgùdà yìí ni wọ́n ti rí èyí tó pọ̀ jùlọ. Ohun tó jẹ́ kí wọ́n lọ bá Pope rèé o. Wọ́n sì sọ fún un pé kó gba àwọn lọ́wọ́ Ojukwu, kó má jẹ́ kó pa àwọn òyìnbó tí wọ́n ti dájọ́ ikú fún lọ́dọ̀ ẹ̀.
Pope pàápàá kò mú ọ̀rọ̀ náà ní kékeré, àbí nígbà tó gbọ́ pé àwọn òyìnbó 18 ni ọkùnrin Ojukwu náà tún fẹ́ pa lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ ó sì ti pa 11 tẹ́lẹ̀. Kíá ló gbé ìwé kalẹ̀, ó sì kọ̀wé náà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàyé. Kò jẹ́ kí ẹnikẹ́ni rí ìwé ọ̀hún pàápàá. Ó ti lẹ ìwé náà pa pẹ̀lú èdìdí àṣẹ rẹ̀ tí kò sẹ́nìkan tó gbọ́dọ̀ ṣí wò. Bẹ́ẹ̀ ló gbé àwọn èèyàn dìde. Ó sì sọ pé kí wọ́n mọ bí wọn yóò ṣe dì wọ́n mẹ́rù tí wọn yóò fi dé ilẹ̀ Biafra, tí wọn yóò sì rí pé ìwé náà dé ọwọ́ Ojukwu. Bẹ́ẹ̀ ló ṣe pé ọwọ́ àwọn aṣojú ìjọba ilẹ̀ Ivory Coast ní ìwé náà padà bọ́ sí. Àwọn ni wọ́n sì wá jíṣẹ́ ìwé ọ̀hún fún Ojukwu. Lẹ́yìn tí Ojukwu ka ìwé Póòpù yìí tán, jẹbẹtẹ gbọ́mọlé lọ́wọ́, kò sì mọ ohun tí yóò ṣe mọ́. Nígbẹ̀yìn ó fọ̀rọ̀ náà lọ àwọn tí kò ti fẹ́ fi lọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìyẹn àwọn àgbààgbà ilẹ̀ Biafra tí àwọn náà kò lè kó lójú. Àwọn wọ̀nyí ló sọ pé kó dá àwọn èèyàn náà sílẹ̀ o nítorí ohun tí Póòpù sọ, kó fọ̀rọ̀ náà bu ọlá àti iyì fún Póòpù. Báyìí ni Ojukwu gbà, ó sì sọ pé òun yóò fi àwọn òyìnbó náà sílẹ̀, ṣùgbọ́n òun ò gbọ́dọ̀ tún gbúròó wọn ní orílẹ̀-èdè Biafra. Bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ súnmọ́ apá agbègbè àwọn rárá kí wọ́n sọ pé àwọn ń wá epo bẹntiróòlù níbìkan. Bí ó ti ṣe báyìí ní àwọn aṣojú ìjọba ilẹ̀ Ivory Coast àti Gabon sáré wọlé sílẹ̀ Biafra. Àwọn ni Ojukwu sì fa àwọn òyìnbó yìí lé lọ́wọ́. Wọ́n kó wọn wọ ẹropléènì, wọ́n sì kó gbogbo wọn gba Italy lọ. Báyìí ni ikú yẹ̀ lórí àwọn òyìnbó wọ̀nyí, bó tilẹ̀ jẹ́ pé Ojukwu ti múra láti fi wọ́n rúbọ Biafra. Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn èyí? Ẹ tún máa bá wa kọ lọ. Ọláyíwọlá Alága ló ń tú pẹrẹpẹrẹ ìtàn ogun abẹ́lé yìí, tó sì ń ṣe àkọsílẹ̀ rẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú ìsinmi ọdún yìí o.